Ẹ káàbọ̀ sí orílẹ̀-èdè wa Yorùbá Nation náà ni. Ẹ̀yin ènìyàn mi, ìjà òmìnira ilẹ̀ Yorùbá mà ló ṣe kókó. Torí ẹ̀ la fi ń sọ fún yín pé Yorùbá Nation náà ni. No retreat, no surrender. Níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò mà ní dì. Bákan náà, ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́. Àwa la ó máa wá o, ẹ̀yin náà la ó máa bá. Ikú báyìí kò ní wá gbéṣe lọ́lá àṣẹ Èdùà. Ẹ̀yin èèyàn mi, ó ń bọ̀ àwọn làá dẹ́ẹ̀dẹ́ o. Ní báyìí àìtí ẹ̀ wá dẹ àwọn dé mọ́, tójú tìyẹ́ làparò wá fẹ́ fi máa ríran. Ṣé báwa ń sọ nígbà yìí pé orílẹ̀-èdè Nàìjíríà ti pín, òmìnira ilẹ̀ Yorùbá la fẹ́. Àwa ń sọ nígbà yẹn pé ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí wípé a ò lè jẹ ìyà Fúlàní mọ́. Ẹ jáde kẹ́ ẹ tún wá gbọ́ ohun tó tún rí táwọn wèrè olórí burúkú Fúlàní tún ṣe. Àwọn ẹranko bí èèyàn, ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ohun tó ṣe. Nítorí mo mọ̀ pé ẹranko ni wọ́n. Àwọn Fúlàní ajìjàgbara ti lọ dá pásítọ̀ E.A. Adébóyè lóró ní ìlú Niger State. Ó mà ṣe o. Ṣé ẹ tún gbọ́? Ẹ̀yin ènìyàn mi, ṣé ìdí tí mo fi ń sọ fún yín pé ẹranko ni wọ́n? Ṣèbí wọ́n sọ ní Bíbélì pé má ṣe fọwọ́ kan ẹni àmì òróró mi. Àwọn wèrè lérí ibú Fúlàní ṣọ́n máa tún ti bẹ̀rẹ̀ wá wèrè wọn o. Lọ́wọ́lọ́wọ́ báyìí bí a ṣe ń sọ̀rọ̀ àwọn Fúlàní abatẹnijẹ́ lọ́wọ́ yìí wọ́n tún ti lọ kó bá bàbá E.A. Adébóyè. Wọ́n ti lọ dá bàbá E.A. Adébóyè lóró. Ẹ wá wo ìjàmbá tí wọ́n ṣe fún wọn. Now ẹ ti rí ìdí táwa gbọ́ fi ń pariwo pé Yorùbá Nation la fẹ́. Ṣé ti rí ìdí tá fi gbọ́dọ̀ pawọ́pọ̀ kájọ lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ bàbá wa? Ṣé ti rí ìdí tá fi gbọ́dọ̀ pawọ́pọ̀ láti lè jẹ́ káwọn Fúlàní yìí kó fi ilẹ̀ wa sílẹ̀? Nítorí pé a ti sọ fún yín tẹ́lẹ̀ rí wípé àwọn Fúlàní yìí ẹranko ni wọ́n. Kò kí ń ṣe aláàkọ́kọ́, kò dẹ̀ kí ń ṣe ẹlẹ́ẹ̀kejì, débi pé kò kí ń ṣe ẹlẹ́ẹ̀kẹta tí àwọn Fúlàní yìí tí wọ́n máa ṣe ìjàmbá fún pásítọ̀ E.A. Adébóyè. Débi wípé lórí ilẹ̀ wa yìí, lórí ilẹ̀ Yorùbá yìí, àwọn Fúlàní wọ́n ti pa àwọn èèyàn lọ o. Àwọn Fúlàní yìí wọ́n ti pa lára ní ọba ilẹ̀ Yorùbá, wọ́n ti pa. Lórí ilẹ̀ Yorùbá yìí náà wọ́n ti pa pásítọ̀. Lórí ilẹ̀ Yorùbá yìí náà wọ́n ti pa àwọn traditional rulers. Lórí ilẹ̀ Yorùbá yìí náà kò dẹ̀ mọ́ àwọn ọmọ Yorùbá kankan tó jẹ́ wípé wọ́n ti rá tó ti pa wọ́n tí a ò gbọ́ orúkọ wọn. Still yet wọn ò dẹ́kun ìwà yìí. Ṣẹ̀wádìí ní táwa náà fi ń sọ wípé Yorùbá Nation wa la fẹ́. Tẹ́lẹ̀ tá fi sọ pé a gbọ́dọ̀ lé wọn kúrò lórí ilẹ̀ bàbá wa. Bẹ́ẹ̀ torí ìṣẹ̀lẹ̀ tó ṣe yìí, oró tí wọ́n dá pásítọ̀ E.A. Adébóyè àti adúpẹ́ pé Ọlọ́run tó wà pẹ̀lú wọn ni. Pé ní ọjọ́ tí ìjàmbá ìṣẹ̀lẹ̀ yìí, tí ó bá jẹ́ pé pásítọ̀ E.A. Adébóyè wà nínú ṣọ́ọ̀ṣì ni, mo mọ̀ pé n tá à ń wí kọ́ ni a máa wí. Mo mọ̀ pé n tá à ń sọ ìkọ́ ni àbá máa sọ. Tó bá jẹ́ pé ìjọ́ tí wọ́n ṣe ìjàmbá yìí, tí wọ́n ṣọṣẹ́ yìí, tí wọ́n rèdí ni wọ́n ká pásítọ̀ E.A. Adébóyè mọ́ bẹ́ẹ̀, bóyá bàbá lọ ṣe mítìn bẹ́ẹ̀ tàbí ó lọ ṣe àkànṣe àdúrà ń bẹ̀ pẹ̀lú àwọn èèyàn bẹ̀. Mo sure wípé ohun tá à ń wí ìkọ́ lọ máa wí. Nítorí wípé kíni wọ́n kàn máa ṣe kíni, wọ́n máa bombard wọn mọ́ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ adúpẹ́ fún Ọlọ́run tí ò fi àwọn èèyàn tiẹ̀ lẹ̀. Olúwo ṣé o, gbogbo ẹ̀yin ọmọ Redeem ẹ jẹ́ àjẹ́ a máa dúpẹ́ nítorí wípé wọn ò pa olórí. Ẹ wo now church Redeem kan ní o. Now church wọn ní headquarter yẹn tó wà ní Niger State ní àwọn Fúlàní dé. Tí wọ́n dẹ̀ kóra wọn jọ, wọ́n dẹ̀ attack ṣọ́ọ̀ṣì yẹn ní dédé aago 3 òru by 3 a.m. lóru. Ní àwọn Fúlàní kóra wọn jọ, wọ́n dẹ̀ attack ṣọ́ọ̀ṣì yẹn ní dédé agogo 3 òru nígbà tí àwọn èèyàn sùn. Débi wípé wọ́n sun gbogbo ṣọ́ọ̀ṣì yẹn láti òkè dé ilẹ̀ títí tó fi dẹ́rú. Wọ́n sun ṣọ́ọ̀ṣì yẹn, kò sí nǹkan ẹyọ kan tó ṣẹ́kù ń bẹ̀ mọ́. Ṣe rí pọ̀tà ajé làwọn arábì. Ṣe rí wípé kò sí ìtọ́fowó tọ́nu wọn ìgbà tó jẹ́ pé ẹ̀yin odi ìlú ẹranko ni wọ́n. Báwo ló ṣe fẹ́ mọ iye nǹkan táwọn sun yẹn? Báwo ló ṣe fẹ́ mọ iye tó wọ̀t tó fi lè dáná sun odidi headquarter
wọ́n dẹ̀ dáná tó débi pé kò kú eérú tí nǹkan kan ò sì ṣẹ́kù bẹ́ẹ̀ kódà eléyìí kì í ṣe alákọ̀ọ́kọ́ o kódà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n máa dáná sun headquarter EA Adébóyè nìyẹn ní Niger State ṣé mọ̀ pé kò kí ń ṣe alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ bákan náà wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ àwọn a lot of ìwà tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ nìyẹn la ṣe ń sọ la ṣe ń parí pé bàbá Adébóyè ẹ padà wálé ṣe rá àwọn eléyìí ò ṣe kí ni wọ́n ń ṣe ènìyàn ẹ jẹ́ kájọ dìde kájọ jà fún òmìnira ilẹ̀ Yorùbá nítorí wípé kí ni òmìnira ilẹ̀ Yorùbá ló lè ṣe fún wa but a mọ̀ bóyá bàbá ń bẹ̀rù pé kí ìjọba má ti ṣọ́ọ̀ṣì wọn ni o a ò mọ̀ bóyá bàbá ń bẹ̀rù pé bóyá kí ó má affect church business tàwọn ni o but a ṣáà mọ̀ wípé tó bá jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó jẹ́ kọjọ tírú wọn bá jọ pawọ́pọ̀ pẹ̀lú wa tí a jà tá a dìde fún òmìnira ilẹ̀ Yorùbá mo sure pé a tún lọ fà jù báyìí lọ nítorí pé a ti gbọ́ nípa àwọn ìwà kankan a lot tí àwọn Fúlàní ṣe fún EA Bàbá Adébóyè a ti gbọ́ bí wọ́n ṣe gbé àwọn pásítọ̀ wọn a ti gbọ́ yẹn rí kódà several times láti gbọ́ wípé wọ́n pa àwọn pastors wọn tí ò dẹ̀ sí pínpín tó dún kódà Bàbá Adébóyè wọn ò jáde still yet Bàbá Adébóyè wọn ò bọ́ta láti sọ̀rọ̀ sí wípé n tó ṣẹlẹ̀ lélẹ̀ àìmọye àwọn ọmọ Redeem tí àwọn Fúlàní ti máa gbé dáadáa àìmọye àwọn ọmọ Redeem tí àwọn Fúlàní ti jí gbé tí wọ́n ti pa tí ó lórúkọ ní o tàbí tí ò lórúkọ tó dẹ̀ jẹ́ wípé bàbá yìí Adébóyè wọn ò jáde láti sọ pé ohun tí àwọn fèsì lọ́wọ́ Fúlàní nílé ẹ̀wọ́ ènìyàn mi ṣe rídìí tá fi sọ pé Yorùbá nation wa la fẹ́ ṣe rídìí tá fi sọ pé òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó nítorí pé a ti mọ̀ pé àwọn Fúlàní ẹranko ló pọ̀ jù nínú wọn kò sí ìyí tí ó gbádùn ìwà bí ẹranko kò fi ayé wọn lẹ̀ làwọn náà ṣe ń pariwo pé Yorùbá nation wa la fẹ́ la fi sọ pé ìjà òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó sí wa ẹ̀wọ́ èèyàn mi ẹ bá wa ṣí ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó lọ káàkiri ẹ jẹ́ kó dé jákèjádò gbogbo àgbáyé wípé Yorùbá nation ni o ìran ọmọ Yorùbá ti ṣetán àti lọ ẹ dákun ẹ bá wa ṣí ẹ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ bá wa like ẹ comment ẹ subscribe ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ìran ọmọ aládé ti ṣetán àti gbadé ilé ti yá ẹ wo unto this matter next time my people nítorí pé kí ni a máa fi èyí ṣe ìdágbére torí pé àgbẹ̀ ò ní roko títí kó gbàgbé ilé bó pẹ́ bóyá onílé àrèlé o la fi ń fi èyí sọ fún yín pé in as much as possible Yorùbá nation náà ni no retreat no surrender la fi ń sọ pé ó dàbọ̀.